ọmọ òjò lówó òjò lọ́lá òjò lówó gbogbo Mastercool ṣe bí ọ̀la ń pè ó Ali Mustapha alihamdulilayi dúpẹ́ pé òtúlẹ̀ kan lọ́dún láyé o Mbàṣà o àmẹ́rù ní ilé ìlú ta lóko Mustapha dákun máa gbọ́ o dákun máa gbọ́ òní ọjọ́ mi rẹ̀ ògbó ọmọdé àgọ́fẹ́ òun parí ó gbọ́ àgbàlagbà àgọ́fẹ́ èrìgì jóbi Mastercool o àgọ́fẹ́ èrìgì wọlé kẹrẹrẹ níwájú ọlọ́fin ọdọọdún ní ìsápọ̀rúwé ọdọọdún yẹn wá wà o Ali Mustapha happy birthday to you many happy return ara pápá là bẹ́tùn bí jàgíjàlá abẹ́kùn kọ́ pẹ́ láyé Ali Mustapha o ṣe bí àwọn òǹgbẹ o àmọ́ òjò lọ́wọ́ orí wípé ọ̀pẹ̀lẹ̀ lọ́yọ́ tán lọ́dọ̀kùn délẹ̀ ọmọ wọn lọ́dọ̀ gbèrègèdè títẹ̀ yẹyẹ ojú mọ́mọ́ ojúmọ́ tó máa ń lọ ní ojúmọ́ ayọ̀ ní fún ẹ̀ nínú ayé pátá olówó orí ọkọ̀ sọ́ọ̀lì ya ayárẹ́rẹ́ lọ́dẹ ọkọ̀ Mastercool o ilẹ̀ amẹ́rìnlẹ̀ ìlú sàlóko ntòjò dẹrùn wọn kì í dé sómi nílé bàbá tó bí yín lọ́mọ ìran bàbá yín lọ́pàá ògún nígbèfà lágbè tọrọ ọmọ ogun tí kò gbọdọ̀ pa o àrùn táràn gbọdọ̀ ṣe bàbá mẹ́rin bàbá ọmọ tuntun o bàbá àzìmà àwọn òṣèré àwọn máa nílẹ̀ ìdànù orí pé màgòkò bá dàrí pọn tẹ́yọ̀ kó bá rojú gógó ọ̀pọ̀ tọ́pìtì dandan ni kọ́dájà tẹ́yọ̀ kó bá ní láyé Ali Mustapha o dálọ́lọ́ bá lóṣù gba dájà ti ràwọ̀ ọ̀dájà rẹ̀ kó tó lọ nínú ayé Ali Mustapha Mastercool ó ní báyìí sọ ló gbà kọ́ máa búribúri báwọn jíjọ ìyá ọmọ aráyé wọn ò ní fẹ́ gbà fún ẹ lóúnjẹ láàyè ara pápá là bẹ́tù ibigi ìjà gíjà là abẹ́kùn kọ́ báwa pẹ́ láyé.